Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ ń kọ́? Gist tá a gbọ́ wọn ní kábíyèsí sọ fún Queen Naomi pé àwọn ni kí wọ́n fi sí cutting of cake. Wọ́n ní Queen Naomi dẹ̀ ní àwọn ò wá, àwọn ò dẹ̀ ní wá, àwọn àtàdé ní káwò náà ò ní wá. Wípé àwọn ò ní anything ṣe nínú palace yẹn pẹ̀lú kábíyèsí. Wípé àwọn wish kábíyèsí ní happy birthday, long life and prosperity o. Wípé wọ́n á ṣe púpọ̀ ọdún láyé. Wípé ní agbára Ọlọ́run èmi wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Wípé wọ́n á gbó kánrin kéṣe lórí tí àwọn baba ńlá wọn. Wípé ṣùgbọ́n àwọn ò ní palace wá láti wá ṣe cutting of cake o. Wípé àwọn ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú gbogbo àwọn tí kábíyèsí kó sí inú palace. Wípé àwọn ti sọ fún bàbá Erin ńlá. Wípé ṣùgbọ́n bàbá Erin ló fẹ́ gbọ́. Recently la gbọ́ tí Parọ́pò àti Prince Adé tí wọ́n sọ fún kábíyèsí wípé kí wọ́n wáyé láti lọ bẹ̀ Queen Naomi. Wọ́n dẹ̀ bá Queen Naomi sọ̀rọ̀ wípé kí Queen Naomi kan fún wọn ní ààyè láti máa wá sí Royal Mansion. Wípé torí tí kábíyèsí bá ti wá sí Royal Mansion pé wọ́n máa ń yàtọ̀. Wípé ṣùgbọ́n ọjọ́ tí wọ́n bá ti ráyè láti rí Queen Naomi, ìgbà yẹn ni gbogbo àwọn ìwà tó máa ń wù yìí máa ń jáde gan-an ni. So wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ ní àwọn fẹ́ kí Queen Naomi cut cake. Wọ́n ní Queen Naomi láwọn ò cut cake o. Kí kábíyèsí má forúkọ àwọn sí inú cake o. Cutting of the cake. Pé àwọn ò wà interested nínú àwọn ìyàwó wọn. Bí a tún ṣe gbọ́, wọ́n ní àǹtí wa Canada wọ́n ló lọ sí ọ̀dọ̀ Queen Naomi ní Àkúrẹ́. Wípé ó bá Queen Naomi sọ̀rọ̀ lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú palace bàbá Erin ńlá. Wọ́n ní bí àǹtí wa Canada ṣe sọ fún Queen Naomi nìyẹn o. Wípé òun ò fẹ́ kábíyèsí ní gbogbo ìgbà tó ń mọ Queen Naomi pẹ̀lú kábíyèsí o. Wípé kò sí nǹkan kan láàrin àwọn ní ìgbà yẹn. Wípé òun dẹ̀ ṣe respect Queen Naomi gẹ́gẹ́ bí first lady. Wípé òun ò fi ojú pa Queen Naomi rẹ́ o. Wípé nǹkan tí òun ní kí òun ṣàlàyé fún Queen Naomi nìyẹn. Wọ́n ní ìgbà tí àǹtí wa Canada kọ́kọ́ débẹ̀, wọ́n ní Queen Naomi wọ́n rò bóyá kí wọ́n má jẹ́ kó rí àwọn. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ní káwọn ti ẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Wọ́n ní ó dẹ̀ pọ́n Queen Naomi lé. Wípé lóòótọ́ òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú kábíyèsí tẹ́lẹ̀ o. Wípé ṣùgbọ́n wípé ìgbà tí Queen Naomi ti lọ, ìgbà yẹn ni òun àti kábíyèsí tó ní nǹkan pọ̀. Wípé òun ò fi ojú pa Queen Naomi rẹ́ o. Wípé first wife ṣì ni Queen Naomi. Wípé kí Queen Naomi wáyé láti wá gba ààyè wọn padà. Kí wọ́n settle gbogbo wàhálà tó wà láàrin òun àti kábíyèsí. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly ẹ̀yin èèyàn. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, Queen Naomi ò lẹ́mi gbogbo wàhálà yìí. Because àwọn olórí wọ́n ti dominate palace. Ẹ̀yin náà wo àǹtí wa ẹ́ bó ṣe ń ṣe kùrùkẹrẹ mọ́ kábíyèsí lọ́jọ́ birthday wọn tó ń gba wájú tó ń gbẹ̀yìn. Kò fẹ́ kí èèyàn kankan kó súnmọ́ kábíyèsí àfọ̀hún nìkan. Ṣùgbọ́n bàbá Erin ńlá wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, wọn ò dẹ̀ sọ̀rọ̀. Ṣé irú competition yìí ni Queen Naomi fẹ́ wá máa bá wọn ṣe nínú palace bí? Queen Naomi ò ní time fún gbogbo wàhálà àti ìjà tí wọ́n ń jà nínú palace. Ìtorí ẹ̀ ni bàbá kábíyèsí Parọ́pò fi ní kí Queen Naomi kàn ṣàánú kábíyèsí láti jẹ́ kí kábíyèsí máa wá sí Royal Mansion. Torí pé a gbọ́ pé Queen Naomi ti bẹ̀ pa. Wọ́n dẹ̀ change àwọn security. Wọ́n ní kábíyèsí ò lè wọbẹ̀. Nǹkan tí Queen Naomi dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni nítorí pé ẹ̀yin náà mọ̀ wípé wọ́n sọ wípé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí wọ́n bá ti sọ fún kábíyèsí, kábíyèsí ò kí ń gbé ìgbésẹ̀. Wípé kò sí security nínú palace bàbá Erin ńlá. Wípé ìtorí ẹ̀ ni Queen Naomi fi gbé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yẹn. Wípé nítorí gbogbo nǹkan tí àwọn olórí yìí ń ṣe àṣegbé ni wọ́n ń ṣe. Bàbá Erin ló kì í sọ nǹkan kan. To the extent pé wọ́n ní àwọn onífá gan wọ́n ti sọ pé kí kábíyèsí lé olórí yìí lọ sí
olórí quarters. Wọ́n ní ṣùgbọ́n bàbá Erin ńlá wọn sọ nǹkan kan, wọn sọ nǹkan kan sí ọ̀rọ̀ yẹn, wípé wọ́n kàn dákẹ́ ni. Wọ́n ní àwọn olórí dẹ̀ ti gba gbogbo pálásì bàbá Erin ńlá. So bí a ṣe gbọ́ nìyẹn o, tán ní Queen Naomi wọn láwọn ò gé kéèkì pé kí kábíyèsí kan máa ṣọjọ́ ìbí wọn o pẹ̀lú gbogbo àwọn olórí tó yí wọn ká, kí wọ́n fi àwọn sílẹ̀. Àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú birthday kábíyèsí, àwọn ò ní wá, tàdé ní káwò náà ò ní wá. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní Queen Naomi sọ. Tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi, mo dẹ̀ kí bàbá Erin ńlá happy birthday, mi wọ́n á ṣe púpọ̀ ọdún láyé o. Ẹ̀yin tó jẹ́ pé new subscribers ẹ ṣé, ẹ kú àdúrótì yín lórí channel yẹn. Ẹ̀yin old subscribers a dúpẹ́, a kí yín. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Orúkọ mi ni Mashola, Yorùbá ni à ń sọ lórí channel yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. À ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbé ọwọ́ gbogbo yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.